ẹ̀yin èèyàn wa ẹ wo fídíò yìí ó jẹ́ fídíò tó kọ́ èèyàn ní ọgbọ́n gidi gan. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń dirun tí ẹ dirun dé ìsàlẹ̀ ìdí, ẹ wo fídíò yìí. Arábìnrin ó gun ọ̀kadà ẹ ni, ó gun ọ̀kadà tán ní ṣókù márúwà àbí máṣíìnì náà ń pè, ló bá kọ́ gbogbo erin. Ṣé ẹ ti rí bọ́n yẹn fi sísọ́ọ̀sì gé? Ọlọ́run ló ju arábìnrin, ọrùn ẹ̀ kì bá ti yí sẹ́yìn. Ọlọ́run ló ní kí ọlọ́kadà yẹn wọ́n sáré. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wọ aṣọ ẹ̀há, ẹjẹ́ á mọ fura, ẹjẹ́ á mọ tá bá fẹ́ gun ọ̀kadà, ẹjẹ́ á wo gbogbo aṣọ wa, a rí i pé ó ká dáadáa. Torí ẹ wo arábìnrin tí ẹ̀ ń wò yìí, kó mọ̀ kíní yẹn ti fà á ṣubú kí ọlọ́kadà yẹn tó dúró. Ṣe ti rí, òun ló ní ìrora o. Ẹ má jẹ́ aṣoge dáràn o, wípé à ń ṣe oge. Ẹ wo ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share iṣẹ́ yìí, ẹ bá wa share ẹ̀, kẹ́ jẹ́ kí àwọn èèyàn míì, kẹ́ jẹ́ kí wọ́n kọ́gbọ́n bẹ́ẹ̀. Kò ní bàjẹ́ fún wa. Ẹ̀rí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tún irun lára ọ̀kadà. Kí ni oge àṣekúdórógbó gan? Ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ nǹkan tẹ́ bá rí sí comment section.